Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ ni ẹ bá wa subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. Never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Kí ló dé ẹni bá níbi ìrèké bẹ́ni tí ò níbi kankan lọ jiyàn. Ó wá rí gbogbo àwọn mùsùlùmí kí ni olóyè mọ́jàsọ́ lára nígbà Múfú Ìwó. Ànábì lẹ́lẹ́ tẹ̀lé. Ànábì ọ̀hún ló wá sọ fún yín pé ẹ ṣọ́ra fún kèéta. Ẹ ríra rí nǹkan kan ò dà yín pọ̀ rí. Àdìsí ni yákùn wàrà àsàdà. Ẹ lọ ṣọ́ra fún kèéta o. Wà ìnàlà àsàdà. Nítorí pé kèéta yìí yákùn wàrà àsàdà. Ó máa ń jẹ iṣẹ́ eré ènìyàn. Kàmàtà kúlù náà rọlà àtọ̀bà. Gẹ́gẹ́ bí iná ṣe ń jẹgi ìṣẹ́pẹ́. Kí là ń ṣe lára fún? Àkọ́kọ́ olóyè Sunday Igboho ní kí mùsùlùmí ọmọ ṣe tiẹ̀. Àwa tá a jẹ́jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá délùú Igboho mùsùlùmí àti kìrìsìtẹ́nìtì àwọra wa ni tí ò ṣeé yà. Olóyè Sunday Igboho jíjà kan kó ní Jamiu òun lọ mọ́ṣáláṣí ni àbí kí ló yẹ tó sọmọ rẹ ní kí ó sì mọ̀ pé kò sí ohun tí mi ò mọ̀ nípa Islam ó sì mọ̀ pé kò sí ohun tí mi ò mọ̀ nípa Bíbélì kò sì sí ohun tí ẹ fẹ́ bi mí nípa ohun tí wọ́n ń pè ní ṣẹ̀ṣẹ̀ tí ò yé mi sí àfi tí n bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Nítorí gbà tó ti mú Ànábì ti sọ wípé alẹ́ ìlímù faridotun ala kulli muslimi wal muslima. Only the seeking of knowledge is obligatory upon every Muslim male and female. Seek for knowledge. There is no knowledge wasted. I seek for a lot of knowledge because I won't be blindfolded. Afọ́jú ò ní máa fa afọ́jú pọ̀ pa. Kí ni olóyè Mọ́jàsọ́lá wá rà nígbà Mufti Ìwó? Àkọ́kọ́, gbogbo wa pátá a ò lè jẹ́ ìran kan náà pé ká máa ṣẹ̀sìn kan náà. Olóyè Mọ́jàsọ́lá ó níyàwó tá à ń pè ní Rọ́pò. She is a devoted Muslim. She goes to Mecca, observe the Salat, and never discriminate any religion. Àmẹ́ni tí ò bá mọ olóyè Sunday Igboho mo máa ń wo olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí wípé Ọlọ́run dá láyé ọ̀tọ̀ lọ́nà wo jẹ́ wá já ọ. Do you know every Thursday ni wọ́n máa ń sọ odidi Àlùkùránì kalẹ̀ nínú ilé olóyè Sunday Igboho? Likewise àwọn kan náà máa wá ṣe láàárọ̀ Friday ní every blessed weeks. Tí wọ́n ń ṣe tí ó sì dira wọn lọ́wọ́ tí ó sì sọ wípé tàlùkùránì yìí báwo ni fẹ́ni tí ó bá mọ̀ bọ́n bá sì dàbí rọ́ bóyá ó bá ti dé every Thursday tó bá ti bẹ̀rẹ̀ kí n mọ lọ live kó o mọ̀ rí pé ṣé bí wọ́n ṣe ń ṣe rèé. Nítorí èmi ọmọ tẹ́ ẹ jọ dàpọ̀ ó pààyàn. Ọ̀pàyàn ní Mọdákẹ́kẹ́ ó ṣe kínní kí ló dé tànàbì fi àdá àti kùmọ̀ jagun. Ogun òrí bí iyán ogun òrí bí ẹ̀kọ́ kí ló dé tí Islam fi gbòòrò? Ànábì jagun ní ogun Údù sọ́sọ́ fún ọ pé wọ́n ń ju ẹyin síra wọn ni. Gbogbo nǹkan tá a bá fẹ́ jọ́ bàjẹ́ àjà lógun ni.
ọ̀pọ̀ èmi kàn rí mufti wo yẹn gẹ́gẹ́ bíi pé ó ń ṣe lára lẹ́ni tí ò ní nǹkan kan bọ̀ ọ́ dàpọ̀. He has nothing to do with you. You have your own life to live, likewise he has his own life to live. Mo wá rí kóòtù kan tó sọ pé those people who blackmail you, abuse you, don't see them as your enemy. They are the one promoting you for others to see. Likewise, they have a gain. Whenever they are blackmailing you, insulting you, they have a lot of followers. Bọ́ bá ṣe wáàsí rẹ̀ ò ní rìn. Àmọ́ bọ́ bá ti mórúkọ Sunday Igboho mọ́, it goes to a wider range. He's trying to tap from the glory being given to Sunday. That is what trying to. Nígbà tí wọ́n ní ká ṣe sámà lọ́jọ́ Friday, wọ́n ní ká sọ nǹkan tó bá pé ká kó àwọn èèyàn ní fíkìú, àgbọ́yé ẹ̀sìn, ká ṣe wáàsí, ká sọ̀rọ̀ nípa ànábì, kí Islam lè dóko sí ohun tó bí wútúbà lọ́jọ́ Jímọ̀ wípé ẹ fi ọ̀nà mímọ́ Ọlọ́run tún máa mọ àwọn èèyàn kó máa jẹ́ rántí láàrin ọ̀sẹ̀ kan ẹ ṣe wútúbà fún wọn ló fi jẹ́ rákà méjì. Àwọn ará wọn junúnú funúnú afọ́nufọ́ra náà mọ̀ comment. Ó mọ̀ wípé à ń lọ sóko wípé Yorùbá fẹ́ máa parun ni. Àdísísì ní ó bòlọ̀ wátọ̀ mínàlẹ̀ ìmà. Kéèyàn nífẹ̀ẹ́ ẹ̀yà rẹ̀ ara àgbàgbọ́ ni. Ṣé nífẹ̀ẹ́ ẹ̀yà yín lẹ fẹ́ máa tà wọ́n fáwọn Fúlàní? Ẹ jẹ́ ayọ̀ ọ̀tọ̀ ni. There is difference between religion and tradition. Our tradition is to wake up to lie down and greet your parents. Our tradition is a tribal man. Our tradition is quite different from religion. We are grouping it together. That's why we have a lot of misunderstanding. Being a warrior, wọ́n jẹ́ jagunjagun, ìyẹn ò sọ́dẹ lẹ́sìn ṣẹ̀ṣe. Nítorí Yorùbá fẹ́ kan tẹ́lẹ̀ wọn ò lẹ́sìn. Yorùbá kò sí tí ń jẹ́sìn ṣẹ̀ṣe. Kírísítẹ́nì ló lẹ́sìn ni wọ́n fi ń lọ chọ́ọ̀chì níjọ́ Jímọ̀ ni wọ́n láwọn fẹ́ ṣèsìn. Gbogbo ìgbà ni wọ́n ní lọ pàfọ́ọ̀mù sọ̀láàt. Oríran Yorùbá kò lẹ́sìn. Ohun tá a máa ń ṣe náà ni wípé bó la ṣe fẹ́ wò ó, ọ̀sáwò, ìwòrìwò, ètùtù la máa ń ṣe, kò wá sẹ́sìn tí ò ní bó ṣe ń ṣe ètùtù. We can call the Christian own offering. Ọ̀ká pè ní ìdámẹ́wàá láti jẹ́ pé gbogbo tó bá ń ṣe ṣó ń yọ òróòro kúrò ń bẹ̀. Òróòro babaláwo àbí Yorùbá òun ní ètùtù kó tù kó bà. Àmọ́ gbólóhùn ètùtù ó dàbí èdè tí ó jìnnà sétí wa. Tẹ́bá ní kò fẹ́ jó òun ló bí ẹja ṣe sàrà. Tá a bá ṣàdúrà tá a ṣe sàrà, bí babaláwo bá kí fá títí tí wọ́n ní ẹ ṣètùtù. Nítorí a máa bíbí dànù. Ọ̀nà mẹ́ta ló mọ́ wá ṣiṣẹ́ sí, inú kó ṣiṣẹ́ ẹsẹ̀kẹsẹ̀, tàbí kó ṣiṣẹ́ ọjọ́ iwájú, tàbí kó dínà ìyàjálù ìwú tó fẹ́ ṣe. Àmọ́ láì lágbọ́yé àwọn nǹkan yìí ní àdísì mi ní fárí fún ní kọ́bùlà àǹtà àbùdú ni. Know me before you worship me. A lot of people don't understand the religion. Islam is a misunderstood religion because at-takallam al-lughat al-arabiyya. Bákan wọ ẹlòmíì lórí social media, wọ́n tí láká ìrè òtó, wọ́n náà wúyàn. Níwọ̀n tó yẹ kó jókòó síwájú mi kí mọ́ ọkọ ní gbogbo nǹkan. Ní Bíbélì fi ní inú mi dùn nígbà tí mo gbọ́ pé ara ẹja lọ ní Olúwa. Olóyè Sunday Igboho, àìmọye àfáà tó súnmọ́ kò fijọ́ kan sọ fún wọn wípé ó yá ẹja jọbọ kínní yìí. Kò fijọ́ kan sọ fún wọn wípé Ọlọ́run ò sí.
Ọlọ́run bẹ gbogbo nǹkan ní ọmọ ní Ọlọ́run ló lẹ̀mí mi lọ́dọ̀. Táwa lẹni Ọlọ́run. A lot of people don't understand what life is all about. A kàn ń gbénú ayé ọ̀hún. Wọ́n kàyádà ọ̀pọ̀lọpọ̀ làákàyè àwọn èèyàn sáwọn agbọ́nrin ibi tí wọ́n kó làákàyè rẹ̀ sí tí ò yé. Àfáà mi sọ báyìí. Lágbájá sọ báyìí. Tàmẹ̀dú sọ báyìí. Òun kò jẹ́ rìsáṣà láti gbé làákàyè rẹ̀ lórí wípé afala takiruna tó fọ́nú fọ́ra ni. Utilize your brain and make use of your senses. Bẹ́ẹ̀dà bá jí tó bá méwé lágbájá mọ̀ pọ̀ wọ́n tì kankan tó fi ṣèwòsàn kò bẹ̀sìn jẹ́. Ìyá obìnrin lára súná ni bó sì tú akì ìṣẹ̀ṣẹ̀ ó ṣàmọ́ ti rìn ní o. Kò sí ìran Yorùbá kò fẹ́ káwọn ọmọ wọn rìn òhù. Kìí ṣe àwọn kankan wà tí kẹ́sìn tó dé ní Yorùbá ti wò pé bó ṣe yẹ kó lọ nìyí. Kí wá nìdí tó lóyè Sunday Igboho fi lọ? Wọ́n ní ohun tó bá ti ṣe ní lákọ̀ọ́kọ́ máa ń jẹ́ kéèyàn gbọ́n sí i. Ààrẹ lomi pé tó bá yẹ pọ́nmọ lóyè Sunday Igboho wà bẹ́ẹ̀ ṣé kò ti ní lọ bẹ̀? Kò ní lọ bẹ̀ nítorí ọjọ́ tó lóyè Sunday Igboho fẹ́ lọ bẹ̀. Àwọn tó wà nígboro àwọn DSS ní wọ́n ní àwọn gbọ́ pé Igboho ń bọ̀ tó bá fi wá àwọn mọ̀ pé yóò mú àwọn ṣùgbọ́n gbogbo àwọn tó wà nílẹ̀ làwọn ó pa. Wá bí mi tá a bá wá lọ tí wọ́n bá pa gbogbo wọn. Ẹnu tẹ́ fi sọ pé olóyè Sunday Igboho Adégbọ̀n yìí náà lè fi láyé òkú mọ́. Ohun tó wà ń talẹ̀ ń rí ẹ ò rí ohun tó wà nù ilé. Amúkọ ẹrù ẹ wọ́ òkèlè ń wo ẹ̀wò tó ń bẹ́ sàlẹ̀. Ló fi jẹ́ pé bí wọ́n ti ń pè làwọn yẹn náà sọ ohun tí wọ́n fẹ́. Because a lot of them are monitoring what is all this banditry or kidnappers are monitoring all Oloye Sunday Igboho social handles, even monitoring me. Ṣé rò pé gbogbo ẹni tó wà ń bíbà ìtajọ wora wa la nífẹ̀ẹ́ ara wa ni? Mo kí bàbá mi Almahdi TV, Sheikh Alhaj Abdulhakeem Command. Bàbá yìí understand ohun tí wọ́n ń pè ní Islam. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn understand tí wọ́n ń pè ní Islam. Àwa sọ Islam yẹn bí kéèta. Látijọ́ tí ẹ ti gbóró Sunday Igboho ṣó wọnú mọ́ṣáláṣí kan lọ nà àfà kan jáde rí pé mọ́kìrùn. Inú ilé olóyè Sunday Igboho ilé kejì ilé kẹta mọ́ṣáláṣí wà ń bẹ̀. Àwọn àfà every Thursday wọ́n tó bá fẹ́ já mi nírọ́ wá bí aago mẹ́jọ sáago mẹ́sàn-án jọ Thursday ó pa àwọn àfà tí wọ́n ṣàgbà. Ọ̀sẹ̀ ni wọ́n sọ Kùránì kalẹ̀ ń bẹ̀. Àmọ́ a lot of people are daft. Ọwọ́n sọ olóyè Sunday Igboho ó pààyàn Mọdákẹ́kẹ́ ó ṣe kínní. Tẹ́rí àwọn kankan mọ́wọ́ ẹ̀ mọ́ fẹ́ yẹ kéèyàn kọsẹ̀ lára Ọlọ́run. Ànábì ò pààyàn kó tó di pé Islam gbòòrò. Àwọn ogun tánàbì jà àwọn tó wà ń bẹ̀ wọ́n fọwọ́ ra. Tó bá ti jẹ́ nǹkan tí wọ́n ń pè ní ogun, you protect yourself because àwọn tẹ́ ẹ fẹ́ bá náà fẹ́ pa yín ni. Nítorí ogun ò rí bí iyán, ogun ò rí bí ẹ̀kọ́, ogun ò dàbí kájàmọ̀ lọ́wọ́ ogun ẹgbẹ̀jì. Òun kan làwọn kan fi ń ṣe mọ́lùd. Wípé ó yẹ ká ẹni tó jagun ké Islam tó gbòòrò yìí. Ànábì pààyàn náà á jẹ́ wípé orúkọ tí wọ́n ń pè Islam lẹ́fẹ́ jí ó jẹ́. Ó pààyàn Mọdákẹ́kẹ́, ó pààyàn kìíní kan. Ṣó dìgbà tí wọ́n bá pààyàn fúnra rẹ̀? Kí ló dé tẹ́yìn náà fi dá security lẹ̀ láti protect ara yín ni? Kí ni wọ́n ń pè ní jihad? Béèyàn ọ̀bá lè fi ọ̀pọ̀ àtàdá jagun yóò sì fẹnu jagun. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń pèyàn sí Islam kọ́lẹ̀ ń pèyàn sí Islam yẹn, you are calling people with arrogancy. Wọ́n ń pa àwọn èèyàn
àwọn wo gan ló wá dá kiri ilẹ̀? Àwọn kan wọ́n pè wọ́n ṣíà, wọ́n pè àwọn kan ní wàbíyà. Àwọn súnísìmù wà, àwọn ní tìjàníyà kọ̀dìríyà, àwọn onísúfì ẹ̀, àwọn onítẹ̀sùbà. Wọ́n á ṣe wàsífà, wọ́n á ṣe kùbùrà. Àwọn kan wà àkídà làwọn gbé wá. Kí ni wọ́n ń pè lákídà? Ni wípé you must do this in Sunday most. Ló ń jẹ́ pé àwọn countries kan wà, àwọn àkídà yẹn ló ń da inú ìlú wọn rú. Nítorí ayé ti kó pé dandan gbọ̀n. You can't explain everybody to become what you want them to become. We are civilized. Ló ń jẹ́ pé ní Saudi gan gbogbo àwọn àkídà yẹn àwọn kò gbà láàyè. Nítorí wọ́n mọ̀ pé gbogbo ibi tó bá wà ó máa ń destabilize ìlú ni. Irú ẹ̀ lẹ́ ń gbé wáyé. À ń sọ̀rọ̀ wípé wọ́n pa àwọn èèyàn. À ń sọ̀rọ̀ nípa wípé even Saudi Arabia ó reject Gumi countless times pé kò gbọdọ̀ wọnú ìlú àwọn because they know the danger and pain that may cause. Tá a bá ti wá sọ̀rọ̀ gbogbo yín ẹ̀rẹ̀ Sunday Igboho, if Sunday Igboho doesn't move forward, if you know you can do it, then move. There is no proportion in it, it's a matter of choice. Sunday Igboho did his own willingly to his own tribe. It's not undermost, he must. If Sunday Igboho is not doing it well, move and leave the battlefield. We are all taught tribe, and our tribe is lacking behind. Our tribe is being kidnapped. Sunday Igboho is not a king, and he is not the leader of the Yorubas. If you know your people are suffering and crying, and you have good intention, you move forward. There's no alarm of cursing or abusing or demoting, abusing, accusing, all sorts of names. Gbẹgbẹgbẹ ẹrù gbogbo wa ni. Olóyè Sunday Igboho tá a bá gbàgbé ní 2021. He did it with annoyance. On my fatherland, anybody can be kidnapping and slaughtering the people. Èèyàn mélòó la rí lọ́jọ́ tí gbogbo ẹ̀ tí wọ́n pagbára pọ̀, tí wọ́n pamọ̀ pọ̀, tí wọ́n pèrò pọ̀, tí wọ́n mú olóyè Mọ́jàsọ́lá pé kan pa? No amount. Back then, the governor was part of those who signed to execute him. Àbí wọ́n sọ wípé àwọn DSS àtàwọn ọlọ́pàá yẹn after wọn gba signatory ni wípé Yamutu. It was like a battlefield. Tí ẹ bá ṣe bí ẹni tọ́lọ́run fẹ́ ó sì ní nǹkan ṣe láyé. A ti mọ̀ sọ pé let's make a 2-minute silence for our hero that gone. Bá a ṣe réyàn lọ́jọ́ tó lóye Sunday Igboho ń jẹ̀rora láwọ́ àbúrò àtàwọn ọmọ ònírẹ́ nìkan. Kó má bàa dà bẹ́ẹ̀ lẹ́fí rémi náà lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo ìgbà kì í ṣe pé mo dilẹ̀ tó bẹ̀ yẹn. Láti mọ̀ wò pé check and balance ká mọ̀ checkmate pé yàrá ẹ mọ̀ ṣe eléyìí ẹ ṣe ẹ mọ̀ ṣe eléyìí. Nítorí ògùn náà kankan ṣoṣo àásùn sínú ẹbí àásùn sínú ògùn níjọ́ tó ògùn náà yìí bá ti kú. Ó dàbí ọ̀rọ̀ transformer tó ní kálukú múná lára ẹni tẹ́ ẹ bá lo transformer yìí lòkulò tó bá fi blow ẹnìmọ́ nìkú rẹ̀. Àmọ́ mú kan wá ní century kọ̀ọ̀kan. A son of nobody wants to become something in life must not think like others. Ọlọ́run tó ti wá parí iṣẹ́ ló fi ní ẹ̀gbọ́n rẹ̀ ó mọ̀ jagun á wà fún wọn nílà àkáyè tó fi máa kó lọ́wọ́ láti mọ̀ bá gbọ́rọ̀ kalẹ̀ káyé lè gbọ́.
àbí wọ́n sọ fún yín pé olóyè ló wá sọ fún yín pé nǹkan báyìí ló sọ nǹkan báyìí ló sọ. Àwọn gan wọ́n ti mọ̀ pé tọ́rọ̀ bá wù mí sọ màá sọ. Àwọn tó mọ̀ mí mo lè wà ń bẹ̀ lóṣù kan mo lè mọ́ sọ kankan because I knew what I want to say but I don't just waste my saliva. In the month for that. And I'm not doing it because of one interest. No. Tí n bá ṣe torí interest, I will be coming online every day to present. No. Nítorí abẹ́rẹ́ mi mú tójú ti mú kékeré ọ̀rẹ́ mi ò lágbà nínú mo ti kékeré dá ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ ọ̀rọ̀ dá lẹ́nu mi. Èdùmàrè ló dé mi ní fìlà ìmọ̀ ó sì ró mi láṣọ ọgbọ́n bùbá làákà ìmọ̀ ìbọrùn afẹ́fẹ́ ọgbọ́n òun tòye ni mò ń mí símú omi òye ni mo mọ́ mu láti mú ìkòkò odù. Ẹ wá jẹ́ àwò bó bá jẹ́ ọkọ tiẹ̀ lolóyè Sunday Igboho ṣóòtù ni ó sún síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣe sọ lórí social media láwọn ọ̀rọ̀ tó farasin. Ìjàmbá tó débò olóyè Sunday Igboho kì í ṣe kékeré mo rí àáfà kan náà tó jẹ́ rádà àáfà kan náà bàbá kí ó gbàgbó. Olóyè Sunday Igboho mo fẹ́ fún ẹ nímọ̀ràn you have his number. You do come here countless times why don't you come? Ẹ ń fi ń gbé viewers lọ ni. Ẹni tá a bá nífẹ̀ẹ́ àpèrà wa kọ̀ọ̀kan ni kì í ṣe jẹ́ ká mọ̀ fàtọ yàmọ̀ra wa ń ta gbangba. That is not advice. You are just trying to show a good Samaritan to the public. Why when you are not?